Ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ńkọ́? Gist tèmi òun ní pé Kábíyèsí sọ̀rọ̀ o. Wọ́n ní kí àwọn olórí yìí kan fi ìyàwó àwọn lọ́rùn sílẹ̀ o. Èyí tó jẹ́ Queen Naomi, ìdùnnú àwọn, ayọ̀ àwọn, ìyá ọmọ àwọn Tádéníkáwò, ìyá Prince. Wọ́n ní kán fi lọ́rùn sílẹ̀ o. Wọ́n ní enough is enough. Wọ́n ní àwọn ò ní tolerate anybody tó bá disrespect ìyàwó àwọn. Wọ́n nítorí pé àwọn ò fi ìyàwó àwọn ṣeré. Wọ́n ní àwọn fẹ́ ìyàwó àwọn nítorí pé àwọn nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn ni. Wọ́n ní gbogbo àwọn ìyàwó táwọn fẹ́ sínú palace. Wọ́n ní ìyàwó throne ni wọ́n, ìyàwó palace ni wọ́n. Àwọn fẹ́ wọn nítorí ìtẹ́ bàbá àwọn tó tóbi ni. Ẹ mọ̀ pé Kábíyèsí ní throne táwọn wà yìí, wọ́n ní throne tó tóbi ni. Wọ́n ní Queen Naomi ò dẹ̀ lè dá iṣẹ́ yẹn ṣe nítorí pé àwọn ò fẹ́ wàhálà fún Queen Naomi. Wọ́n ní ṣùgbọ́n àwọn ní ìfẹ́ ìyàwó àwọn tọkàntọkàn, tinútinú. Wọ́n ní so kí àwọn olórí yìí kí wọ́n yàgò. Ipe anybody tó bá dí àwọn tó kọjú ìjà sí ìyàwó àwọn. Wọ́n ní ẹni yẹn kọjú ìjà sáwọn ni o. Ẹni yẹn ò dẹ̀ ní find it so easy. Wọ́n ní torí pé gbogbo àṣírí gbogbo wọn pátá ó ti tú sí àwọn lọ́wọ́. Àwọn ti mọ irú èèyàn tí wọ́n jẹ́. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká wọnú gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ńkọ́? A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe. Yorùbá là ń sọ lórí channel yìí nítorí àfẹ́gbàgbé àṣà wa. A dẹ̀ tún ń sọ nítorí àǹfààní fún àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ẹ jọ̀ọ́, ẹ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run Elédùmarè á dùn gbogbo yín nínú o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ ṣé, àdúpẹ́. Nǹkan tó ṣe ni tó ń yà wá lẹ́nu ni pé pẹ̀lú bí Kábíyèsí ṣe ń pariwo, àwọn nífẹ̀ẹ́ ìyàwó àwọn o. Àwọn ò lè fi ìyàwó àwọn sílẹ̀ o. Àwọn ò lè fi ìyàwó àwọn ṣeré o. Àwọn olórí yìí wọ́n lọ o. Wọ́n takú ti Kábíyèsí ni o. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí Kábíyèsí kọ́kọ́ fẹ́ Queen Naomi, a rí oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé ó yà wá lẹ́nu. Tó jẹ́ pé Kábíyèsí máa ń lọ church. Wọ́n máa ń tẹ̀lé Queen Naomi lọ church. Wọ́n jọ lọ máa ń ṣe gbogbo àwọn crusade tọ́jọ́ máa ń ṣe, wọ́n jọ máa ń lọ ni. Gbogbo ẹ̀ lè rí lórí social media. Kábíyèsí a máa ní hallelujah. Kábíyèsí a máa hallelujah. Wọ́n máa pariwo hallelujah. Everywhere náà ń lọ, wọ́n jọ ń lọ ni. And Queen Naomi is a very beautiful, loyal in heart, beautiful in heart, olóòótọ́ ènìyàn, aláàánú, evangelist woman, prophetess, èèyàn Ọlọ́run. Kábíyèsí love wọn. Wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ wọn ṣeré. Ẹ̀yin olórí yìí, ẹ wọ inú ayé Kábíyèsí nítorí wípé ẹ fẹ́ da ìfẹ́ yẹn wó ni. Ṣùgbọ́n Ọlọ́run ó dúró lórí ìtẹ́ ẹ̀. Ó ní láyé ìfẹ́ tóun ti sopọ̀ yìí, kò sí ẹnikẹ́ni tó lè yà wọ́n. Kábíyèsí pariwo, wọ́n sọ fún yín, wọ́n ní kẹ́ stay síbi táwọn bá fi yín sí. She want her wife back and her son, Prince Tádéníkáwò. Kí lẹ fẹ́ ṣe sí i? Gbogbo yín wá ń gbógun. Èyí Mariam, gbogbo nǹkan tí Queen Naomi ti ṣe nínú palace yẹn, ó bẹ̀rẹ̀ sí destroy. Ibi tá ti gbọ́ pé scholarship list, ó kó gbogbo àwọn èèyàn tí Queen Naomi fún scholarship, ó withdraw gbogbo ẹ̀, ó lọ ń kó àwọn tiẹ̀ sí àṣírí tú. Wọ́n lọ mú protective charm Kábíyèsí láti fi arm Kábíyèsí, àṣírí tú. Oríṣiríṣi nǹkan ni wọ́n gbé ṣe nínú palace yẹn. Kí ló dé? Ẹlẹ́fẹ́ dolórí ẹ dolórí. Olórí ò tó yín, kí lẹ tún ń wá? Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn lè, ẹ bá mi bí wọ́n nǹkan tó tún wà o. Gbógun. Ẹ gbógun, ẹ sáré kiri, ẹ ń ṣoògùn kiri, ẹ ń pidán, oríṣiríṣi idán lẹ̀ ń pa nínú palace.
gbogbo nǹkan tẹ́ ẹ wá ń wá kò tó yín lọ́wọ́ nítorí pé Queen Naomi ti fi Olúwa ṣe olùgbẹ́kẹ̀lé ẹ̀, ó ti fi ṣe àpáta àti olùsádi ẹ̀. Kábíyèsí ń sọ fún yín ẹ lọ ralé, ẹ yarí ẹ ní ralé, inú pálásì yẹn lẹ fẹ́ gbé, inú pálásì yẹn ò ń ṣe léyìn, kì í ṣe léyìn. Gbogbo àwọn òrìṣà inú pálásì wọn ń bínú sí yín nítorí pé ẹ gba ẹ̀tọ́ tí ò ń ṣe tiyín, ẹ fi èrú ẹ fi gba bùkún. Ẹ jẹ́ ká fi sílẹ̀ báyìí, ẹ fi èrú ẹ fi gba bùkún nítorí ẹ̀ ni. Ẹ wá ṣe tán, ọwọ́ yín wá bọ́. Gbogbo nǹkan tẹ́ ẹ wá feel pé ẹ lè rí ṣe ẹ rí ṣe nítorí pé kí ni ìfẹ́ òtítọ́ kò ṣeé já. Ìfẹ́ òtítọ́ kò ṣeé já, ẹ rí ṣe. Ẹ̀yin èèyàn lé. Ipe ẹ fẹ́ dolórí kò mú ìdùnnú bá yín. Ipe ẹ fẹ́ wà ní ipò yèyélúwà kò mú ìdùnnú bá yín. Queen Naomi ò sínú palace but she is happy. She have joy full of her life, of her heart. Nítorí wípé Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wọn ni. Ṣùgbọ́n ẹ̀yin nǹkan tí ò tó, tí ò ṣẹ́kù lẹ̀ ń wá kiri. Ẹ wá wò léni. Ṣé kábíyèsí ò padà sọ́dọ̀ Queen Naomi pẹ̀lú gbogbo ìjà tẹ́ ẹ jà, pẹ̀lú gbogbo agbára tẹ́ ẹ sà, pẹ̀lú gbogbo ogun tẹ́ ẹ ṣe? Ṣé kábíyèsí ò padà sọ́dọ̀ Queen Naomi? Kò sí kí kábíyèsí má padà sọ́dọ̀ Queen Naomi torí ìfẹ́ òtítọ́ ni. Kò ń ṣe ìfẹ́ làálì, kò ń ṣe ìfẹ́ ayamata, kò ń ṣe ìfẹ́ ká tọ́ nǹkan sẹ́nu àbí ká po powder àbí ká fi nǹkan pa ojú ara, kì í ṣe irú ìfẹ́ yẹn. Ìfẹ́ òtítọ́ genuine love látọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ wá wò. The battle is over. The best thing ni kẹ́ fi kábíyèsí àti Queen Naomi sílẹ̀, kẹ́ move on pẹ̀lú life yín. Tí kábíyèsí bá ní kẹ́ lọ ralé, ẹ lọ ralé, ẹ lọ jókòó síbi tí kábíyèsí bá fi yín sí. Kábíyèsí ní àwọn ò fi Queen Naomi ṣeré, kẹ́ back off. Wọ́n ní enough is enough. Wọ́n ní ìfẹ́ àwọn ni, ayọ̀ àwọn ni, ìdùnnú àwọn ni títí ọjọ́ alẹ́. Bí wọ́n dẹ̀ ṣe wà títí ọjọ́ alẹ́ nìyẹn, Queen Naomi àtún bíbejì àtún bíbẹ̀ta nínú ààfin yẹn ní àṣẹ Ọlọ́run ọba. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please give this video a thumbs up. God Almighty will bless you. Thank you so much.